Ẹ ǹlẹ́ o, orúkọ mi ni Ọmọ́wùmí Jímọ̀. Mo kí yín káàbọ̀ sí TK OPOMULERO channel. Wọ̀nyí ni àwọn kókó ìròyìn ọjọ́ Ajé, ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2024. Ààrẹ Tinubu gba àlejò olórí orílẹ̀-èdè India, Narendra Modi, ní ìlú Àbújá. Ààrẹ Tinubu rin ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Brazil fún ìpàdé ìgbìmọ̀ orílẹ̀-èdè alágbára 20 lágbàáyé G20. Ààrẹ Tinubu, igbákejì rẹ̀ Shettima wá sí ibi ètò ìsìnkú ọ̀gágun àgbà Lágbájá. Ààrẹ Tinubu fi oyè orílẹ̀-èdè CFR dá ọ̀gágun àgbà Lágbájá lọ́lá lẹ́yìn ikú rẹ̀. Ààrẹ Tinubu kí ilé-iṣẹ́ ìwé ìròyìn Tribune kú oríire ọdún 75 tí wọ́n dá a sílẹ̀. Ààrẹ Tinubu kí gómìnà Ayédàtiwá kú oríire àṣeyọrí rẹ̀ nínú ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ondo. Ilé ìfowópamọ́ àgbà CBN kìlọ̀ fún àwọn ilé ìfowópamọ́ àdáni láti má ṣe kó owó pamọ́. Ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ láti fòpin sí ìgbọ̀nsẹ̀ ní gbangba títí ọdún 2030. Àjọ Undicom gba àwọn obìnrin orílẹ̀-èdè Nàìjíríà 13 tí wọ́n fi lọ ṣe òwò ẹrú ní orílẹ̀-èdè Ghana. Ìgbìmọ̀ aláṣẹ àwọn adájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà NJC yọ àwọn adájọ́ láti ìpínlẹ̀ Imo àti Yobe níṣẹ́ látàrí àyédèrú ọjọ́ orí. Ọ̀pọ̀ ènìyàn farapa ẹ̀mí nínú ìjàmbá ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì ní ìpínlẹ̀ Katsina. Orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè India fọwọ́ sí ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé láti mú ìgbèrú bá ìbáṣepọ̀ àárín wọn. Ọlọ́pàá kan ní ìlú Èkó kọ owó rìbá tí ògbólógbòó oníjìbìtì orí ẹ̀rọ ayélujára fẹ́ fún. Àwọn ọlọ́pàá fọwọ́ ṣìkún òfin mú àwọn méjì látàrí ẹ̀sùn pípa alága ọjà kan ní ìpínlẹ̀ Enugu. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn pa kánsẹ́lọ̀ kan tẹ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ògùn. Ètò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn wáyé ní ìrọ̀wọ́rọ̀sẹ̀. Gómìnà gbóríyìn fún akitiyan yìí. Gómìnà Ayédàtiwá wọlé nínú ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ondo. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bẹnu àtẹ́lu èsì ìdìbò ní ìpínlẹ̀ Ondo pé màgòmágó pọ̀ nínú rẹ̀. Àwọn ọmọge orílẹ̀-èdè Nàìjíríà tó ń wá owó ní gbogbo ọ̀nà ń bọ́ra sí òò láti gba owó. Àwọn ìpínlẹ̀ 15 láti apá àríwá ná bílíọ̀nù 55 náírà lórí àdínkù owó òṣì àti ìṣẹ́ láàrin oṣù 6. Àbájáde ìwádìí ló fi léde bẹ́ẹ̀. Àjọ NDLEA fọwọ́ ṣìkún òfin mú àwọn tó gbé oògùn olóró láti ilẹ̀ Gẹ̀ẹ́sì, orílẹ̀-èdè Turkey, Italy, Qatar ní pápákọ̀ òfurufú Èkó àti ìlú Àbújá. Arẹwà ọmọge orílẹ̀-èdè Nàìjíríà Chidinma Adéṣínà gba ipò kejì nínú ìdíje omidan tó lẹ́wà jùlọ lágbàáyé ti ọdún 2024. Orílẹ̀-èdè Senegal jáde dìbò fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè náà. Àwọn ènìyàn 8 kú, 17 farapa nínú ìkọlù kan pẹ̀lú ọ̀bẹ ní ilé ẹ̀kọ́ kan ní orílẹ̀-èdè China. Ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá 2025 ní orílẹ̀-èdè Morocco. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Amavubi dé sí gbàgede ìgbáradì ní ìlú Uyo. Lágada Abayomi ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ọmọ́wùmí Jímọ̀ lórúkọ tèmi. Ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ wa lórí TK OPOMULERO channel. OPOMULERO TV.